wo ó ṣe gan ọmọ dáadáa ọmọ gidi ó ṣe gan ọmọ dúpẹ́ ọ àdúrà àgbà àmísà ó làwọn ọmọ ìwà Déjì ó tí ì lọ ni bẹ́ẹ̀ sà kí ló dé ọmọ dáadáa ó ṣe ọmọ dúpẹ́ ọ Déjì ibo làwọn Déjì jẹ wàá gbà lọ́wọ́ kí ló dé àbúrúṣòro tí mi mọ̀ ni rárá sà kí ló dé tó wà tí ì lọ. ẹ sà ẹ tí fún mi kàn mí sà. ọmọ dáadáa mi ìjẹwà ní change ni omi ìbá fún ẹ kàn wá bìlú. bóyá kẹ mú àkìlọ ṣe sà. wà á lọ ṣẹ. bẹ́ẹ̀ni sà. ó fẹ́ lọ ṣẹ́ ṣéǹjì. bẹ́ẹ̀ni sà. torí kí ni o bá mi gbẹ́rù mò ń bọ̀. ó bọ́ ní o ọmọ dáadáa mo pè ẹ́ tẹ́lẹ̀ lẹ́ẹ̀kan àbí ó ń ṣe ọmọ bá mi gbé ẹrù ìpadà síbi tó ti bá mi gbé màá wá gbé ń bẹ̀. ó tún bá gbé náà ọmọ kọ́mọ gbáà ni ẹ mo conclude ọmọ burúkú gbáà ọmọ ilẹ̀ má jà lọ́wọ́ ẹjọ́ parí testimony ẹ̀nà ọkọ̀ wọn níbi ìṣẹ́ dáàdì kan tí mo bá ṣe ń lọ nìyẹn báwo lè yẹ ṣe ń lé wa nìyẹn bó ṣe ń lé mọ́tò wa nìyẹn bí dáìbà ṣe jà wọnú igbó kan nìyẹn ẹ̀kọ́ náà gbogbo pásítà kan pọ̀ lẹ́ni dáàdì ló bá kẹ́mi nìkan nínú igbó bí mo ṣe mú fún mi nìyẹn mo ṣe pé nọ́mbà dáàdì nìyẹn dáàdì èwo ẹ̀yin náà ní dáàdì nọ́mbà yóò lọ dáàdì bó ṣe ń gbé bọ̀bọ̀ nìyẹn bó ṣe ń yín mi nìyẹn mo kọ̀ wọ́n tó mi kọ nínú omi dáàdì nìyẹn ó ń gbá ni dáàdì bí mo ṣe bẹ̀rẹ̀ ní òun gbá lára mi ó tún lára agbára ọlọ́run gbá lára mi ó tún lára dájú mo ṣe kàn yẹn tán yẹn gbàtọ́ wípé bò rọ̀ mí wọ́n ṣe kájà kájà yẹn wọ́n ṣe mádàbọ̀ yẹn mo ṣe pariwo yẹn ọlọ́run ìpè wọ́n ṣe fẹ́ sàmì àfi láì. àràbà sọ́pà wọn. mo bá tají ó tají bí ìgbà wo àlá ni dájú àlá ló ń la ọlọ́run tóbi yọ má bọ́dá ibo làlá ń bẹ́ gbogbo ẹni dá gbogbo láti láti tẹ̀ wàlá ló fi lá bẹ́ẹ̀ ni àwọn àmọ́ àbá ti ń bẹ̀rẹ̀ ẹ bá fún ẹ̀ Yóò gàrí tí mo. Ẹgbẹ́ mi o. Dádì pásọ̀, kí ló ṣe dádì? Iná tí dábàá mú wá sí ló gan dádì o. Iná ló gan dádì. Ṣé ọ̀rọ̀ṣọ́ náà tún máa gàn ní? Ọlọ́run ìpè á ti pè wọ́n. Onílẹ̀ ni wá gbowó ga. Ọlọ́run ìpè tún bàbá lẹ̀ o. Orí ẹ pé. Bẹ́ẹ̀ bọ̀dà. Iná bútùtù tún wọn gan-an àgbà mi o. Lẹ́pà. Mo ṣe bí pásítọ̀ ṣe ṣe lẹ́ẹ̀kan yìí. Ẹyin náà ní change wọn òwe tó bá tún dúró sí àtún change wọn. Ṣé ní pásítọ̀ tí bá ń la bá fòbò yìí ẹ tún change padà. Ẹ má ṣe bẹ́ẹ̀. Àwọn ọmọ ń jẹ́ ó ti jí lójú ẹ̀kọ́. Ẹ̀mí àwọ̀ tí wọ́n ní jáde. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀mí àìmọ̀ wọnú ẹ̀. Ó jẹ́ kò síbẹ̀ yẹn. Táwa ń ṣe gìrìgìrì. Orí oúnjẹ lẹ ti bá mi. Ó yá ìwọ ẹ̀mí àìmọ̀ tó wà nú bọ́yìí. Ó yá fi ayé bọ́yìí sílẹ̀. Ṣé mi ló ń ranjú mọ́ pọ̀lọpọ̀ ọmọ ibi tó wà? Ìwọ ẹ̀mí àìmọ̀ ìmọ̀ ní kò fi ayé bọ́yìí sílẹ̀. Lọ́dọ̀ wọn ní oúnjẹ mi, ó fẹ́ jẹ ni. Àníwọ̀ ẹ̀mí àìmọ̀ tó wà nú ayé bọ́yìí. Mo ní kò fi bọ́yìí. Kílódé? Yé! Ọdọ́ jẹ mi nù. Kílódé ìjókòó wá ó kéde òwò tó lójú ọ̀kẹ́rẹ́. Oúnjẹ ìbò ti wà ní. Ó dààmú rà ní. Àtòkà tó di rà ní. Ọdọ́ jẹ mi nù. Jáde! Oyè! Jáde! Ẹ̀mí àti ẹjọ́! Jáde! Ẹjọ́! Daddy, it don't happen. Ó ti ṣẹlẹ̀. Wetin happen? Kí ló ṣẹlẹ̀? I don hammer wetin? God don do am. Wetin God do now? I don win that multi-million contract. Wow! Congratulations. I'm happy for you. Oh, abeg sit down. Oh, hold on, sir. Excuse me. Have it, sir. Whiskey be this? Na khaki. Na so, sir. Rain sport. Rain waiting. Rain sport. Rain sport. For you. For me. Mr. James, it no go better for you. Daddy, you don't curse me. Sorry, I don't curse you. I'm sorry, my brother. I'm overexcited.
inú mi ló dùn jù and that I'm not expecting this mi ò expect it rárá má bínú it go better for you my brother sorry my brother. Oh Mr. D your life will never be ruined ayé yìí ò ní bàjẹ́ your life will never be ruined ayé yìí ò ní bàjẹ́ your life will never be ruined ayé yìí ò ní bàjẹ́ your life will never be ruined ayé yìí ò ní bàjẹ́ your life will never be ruined aláyé yìí ò ní bàjẹ́. Oh my brother I'm very sorry for that I am so excited I didn't expect something like this sorry my brother. All right Mr. James where is the car? Is he outside? The car dey outside? Kneel down make I bombard your life with prayer. Mr. James your life will never be ruined ayé yìí ò ní bàjẹ́ your life will never be ruined ayé yìí ò ní bàjẹ́ your life will never be ruined ayé yìí ò ní bàjẹ́ your life will never be ruined àlàyé yìí ò ní bàjẹ́ your life will never be ruined àlàyé yìí ò ní bàjẹ́ your life will never be ruined àlàyé yìí ò ní bàjẹ́. Oh Mr. James please open your eyes. Elijah are you sure that the car is outside? Very sure sir. Oh my God. Mr. James your life will never be ruined ayé yìí ò ní bàjẹ́ your life will never be ruined ayé yìí ò ní bàjẹ́ your life will never be ruined ayé yìí ò ní bàjẹ́ your life will never be ruined ayé yìí ò ní bàjẹ́ your life will never be ruined ayé yìí ò ní bàjẹ́ your life will never be ruined ayé yìí ò ní bàjẹ́ your life will never be ruined ayé yìí ò ní bàjẹ́ your life will never be ruined àlàyé yìí ò ní bàjẹ́. Ẹdìdé get up my brother get up my brother stand up ẹdìdé. All right Mr. James what color is the car? It is black sir. Did you just say black? Oh my God. Mr. James your life can never be ruined ayé yìí ò lè bàjẹ́ your life can never be ruined ayé yìí ò lè bàjẹ́ your life can never be ruined àlàyé yìí ò lè bàjẹ́ your life can never be ruined ayé yìí ò lè bàjẹ́ your life can never be ruined àlàyé yìí ò lè bàjẹ́ your life can never be ruined àlàyé yìí ò lè bàjẹ́. Oh my God I'm sweating seriously. Olúwo ẹlẹ́dàá mi ṣàánú mi. All right Mr. James is it a second hand car? Ṣé Tòkunbọ̀ ni? No sir it is Tiaroba. Tiaroba tún ni. Mr. James your life will never be ruined ayé yóò lè bàjẹ́ your life will never be ruined ayé yóò lè bàjẹ́ your life will never be ruined ayé yóò lè bàjẹ́ your life will never be ruined ayé yóò lè bàjẹ́ your life will never be ruined àlàyé yóò lè bàjẹ́ your life will never be ruined àlàyé yóò lè bàjẹ́ your life will never be ruined àlàyé yóò lè bàjẹ́. Please let's go there ẹni ṣo bẹ́ẹ̀ let's go there. Mr. James come back ẹ wá náà come back. Mr. James you made me to shed the tears of joy ẹ mú mi sọkún ayọ̀. God will bless you. All right Mr. James what of the number? I have number it. Ẹni ti gba number sí kò ní yẹ yín daddy èpè ló kù I am left because kò sádùúrà lẹ́nu mi mọ́ let us go there. Jésù Olúwa wa ní báyìí àwọn gbàdúrà fún àwọn bàbá wa torí ó máa ń dá láti gbàdúrà fún àwọn adarí dádì ẹkún lẹ́sà ẹ̀ẹ́sà ọmọ Ọlọ́run báyìí lónìí ẹkún lẹ́sà báyẹn gbogbo ọjọ́ ẹ náwó sí àwọn bàbá wa. máa wulẹ̀ gbọ́wọ́ lé mi lórí nìkan náwó sí mi ò làbọ̀jọ́ ọmọ tí mo gbà mí. gbogbo ọjọ́ ẹ náwó sí àwọn bàbá wa ẹ sọ fún Ọlọ́run Olúwa gbogbo kùdìẹ̀kudẹ inú ayé bàbá wa Olúwa sọ de pẹ̀tẹ́lẹ̀ Olúwa bí bàbá wó Olúwa wó bàbá palẹ̀ Olúwa bí bàbá wó Olúwa wó bàbá palẹ̀. bàbá òun Olúwa bí wò bàbá òun Olúwa bí wò. dádì ẹ̀yin ní sa èmi bẹ́ẹ̀ ni sa irú àdúrà wèrè olùgbà. dádì bẹ́ẹ̀ mi ṣe darí ni. ẹ̀mí ìwèrè olúwa náà tó ń dára àdúrà tó ń gbà yẹn. dádì ṣe torí ẹ̀ ṣe wá gbá mi báyìí. wà á lù mí. dádì mo lè lù ú. wà á lù mí. ẹ má pe o. Mr. Ezekiel ẹ ma wà á lù mí. ẹ ti máa ń gbá mi jù. wà á lù mí. dádì ẹ̀dà.
ní ọ̀rọ̀ ojú yìí rí o. Mo ṣe ń wá for the first time. Ẹ wá for the first time. Bẹ́ẹ̀ni sà. Ẹ pẹ̀lẹ́, anyway láì kọ̀rọ̀gùn sà. Níjọ́ ọjọ́ Monday la máa ń ṣe ìpàdé Olúwa ṣẹ́gun mi dògo. Wednesday la máa ń ṣe ìpàdé ta ló ń fi ògo mi ṣeré. Friday la máa ń ṣe ìpàdé Olúwa sọ mí dàjẹ́. Olúwa sọ mí dàjẹ́. Bẹ́ẹ̀ni sà, tọ́lọ́run bá sọ yín dàjẹ́ sà. Àwọn àjẹ́ ayé gan wọ́n á fi yín lẹ̀ wọ́n á ti wò pé àjẹ́ lóun náà àjẹ́ láwa náà. Ẹ pẹ̀lẹ́ sà, ẹ pẹ̀lẹ́. Ẹ jẹ́ n pray fún yín. Olúwa dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọmọ rẹ tí ó ṣẹ̀ wá sínú ìjọ lórúkọ ètò gba ọpẹ́ ẹ. Àmín Jésù. Ẹ lajú sà, ta ló invite yín sà? Fúnra mi mo wá sà. Ẹgbẹ́ nu sọ́hùn, ẹ tọ́kẹ́ ìmọ̀ ló invite yín wá. Rárá sà, fúnra mi mo wá sà. Ẹ tún bá mi jiyàn. Ṣé ládẹ́sì bí tẹ́lẹ̀ ni? Rárá, fúnra mi mo wá. Ẹ tún yìí jiyàn náà rí. Màálù yìí lé mi. Màálù yìí. Màálù ti níta. Dádì, fúnra mi mo wá sà. Àwọn ọmọ yìí kan béèrè pé dádì ibo lẹ lọ. Kí lẹ fẹ́ ṣe sà? Mo fẹ́ lù yìí ni. Kúrọ́ tẹ̀ ń pa yín, lọ́wọ́ tẹ̀ ń pa yín. Fúnra mi mo wá sà. I say it again, it shall be well with you. Amen. It shall be well with you. Amen. Tell me that if I be a man of God and the oil of God is upon me, Maria, this week, the kind of blessing, Maria, Libra, brother, open your eyes. Can you trust God with something? Come on, Zataya. Brother, can you trust God with your car key? Like, just give it to God. Lubia. Pastor. Rabababa. Pastor. You can see what I'm saying. Eleva. Brother Benjamin is a good brother. He's a good brother. He's faithful. It's faithful. And he's committed. And he's coming to And this will do what? It will motivate. What is that? Bro, is that a brother? Brother, what? Are you testing God? What is the meaning of this? Oh my God. Brother, what is the meaning of this? Brother, are you testing God? I thought you have sold the key to the car to the Lord already. But you said the Lord asked for the keys to the car. And the key is with you. So what about the car? The car and the key are not the same. What is the meaning of this? Pastor, don't better come here now. What is the meaning of this? What is wrong with Oh, I'm on my way. Brother, what do you mean? You can't go with this car. The Lord says you don't go with this car. Brother, you can't go with this car. You can't go with this car. I am the pastor. The car belongs to the Lord now. What is the meaning of this? It does not belong to this is my car. It is not the Lord's car. It is my car, pastor. Brother, where remove you? Brother, what is the meaning of this? That this car belongs to me. What is the meaning of this? What is wrong with this brother? Where remove you? What is the meaning of this? Pastor, no brother. He has gone with the keys. Has he done that? What's the meaning of this? Meaning of what? Don't worry, we will get bicycle for him. What's the meaning of this? What's the meaning? Wonderful. I don't know. Let's go. Àǹtí, ìrìn Jésù ni mo mú wá fún yín. Kí ló dé náà? A ti sọ fún yín wípé kẹ́kọ̀ọ́ ẹ̀ṣẹ̀ ìsílẹ̀ kẹ́ gba Jésù gbọ́ ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀fẹ̀ṣẹ̀ ìsílẹ̀.
gbọ́ yìí orí ẹ̀ ò pé mo ti máa ń ṣú ẹ ládùúgbò ìṣọ́fẹ̀ṣẹ̀ sí ẹ ni ìwọ náà mo sì rí lókè àdó last week àti tó ga àti tó kúrú àti pupa àti dúdú gbogbo wọn ló ń kó ṣọ́fẹ̀ṣẹ̀ sí ẹ ní fẹ̀ṣẹ̀ ilé orí ẹ burú ni kí ló dé náà mo ti sọ fún ẹ gbàgede ilé ṣé kò sú ẹ ni kí ló dé kì í ṣe lójú ayé mi ló máa lọ sọ́run àpáàdé. kájí jẹ́ fún olúwa pé nínú sọ̀bẹ̀ kí ló wá ṣe wá our church wa yìí increase our parish on Instagram àwọn increase ti wọ́n ó tọ́ni because the ministers there are working minister Kunle Afod ó ṣiṣẹ́ fún mi minister Akporo ó ṣiṣẹ́ fún mi minister bíbélì pé tóbi tó yẹ ó ṣiṣẹ́ fún mi náà even pastor Ricardo ó ráyè ó ṣiṣẹ́ fún mi àti àròlé ó ṣiṣẹ́ fún mi àti bí ẹgbẹ́ lọ tí mi lè kà kí ló wá ṣe wá nínú chọ́ọ̀chì kí ló mú wa nínú chọ́ọ̀chì à ń ṣí èrè ni àwọn wèrè ni orí wa yí ni kí ló dé tá ìṣe fún olúwa tá a bá increase ní chọ́ọ̀chì yìí máa ti chọ́ọ̀chì yìí pa and that's all. dájẹ́ má bínú o. no ó ń dún mi gan náà èmi mọ̀ ní chọ́ọ̀chì máa ti náà ni. olúwa ló ní chọ́ọ̀chì o. olúwa ló ní chọ́ọ̀chì kó bá gbẹ ìyá jáde ṣáà lè kó mo ṣe débi ni ẹ kó bá gbòyìn ẹ̀yà ìta. Grace of God, how much English services because of our members, someone on Instagram, tí wọ́n dọ́ Yorùbá because I cannot allow these local people to cover me. Okay, you know that. So, kúrò àwọn mẹ́ta ilé white house yẹn tí ó tọ́ máa àní ilé yẹn kan àní mo ní kó wo ilé yẹn àní kó wo ilé white house yẹn mo náà máa fa olè kí ni wọ́n fẹ́ ṣe báyìí mo là ṣe tá ẹni sùúrù ẹ má pàdùwẹ̀ má pọ̀ ìwúlẹ̀ ẹni sùúrù kí ni wọ́n fẹ́ ṣe torí Ọlọ́run báyìí àwọn white house yẹn mo fi kọ́ wo white house yẹn kọ́ wo kí ló ń pẹ́ lẹ́yìn. April food kí ló ń jẹ́ bẹ́ẹ̀. April food. láti ṣáà ní wọ́n ń já ni. ó wá tán mi ó wá tán gbogbo ìjọ April food ó wá tán mi. ẹ̀kọ́rin Jésù Olúwa o ó fẹ́ràn wá délé. wọ́n ló ní ọpẹ́ kan fún wa ló ní ọpẹ́ kan. yàrá ló ń jẹ olóhùn ìyá. Ladies and gentlemen, boys and gentlemen, ìjọ orí kì í lélẹ̀ yo. Ladies and gentlemen. Kí ló ń gbọ́ kí lè gbọ́? Ladies and gentlemen báwo? Tolúwa lẹ̀ ń báwo ní àbẹ́ mi? Kí lè gbọ́? Orí Pastor Ricardo ti sá. Pastor Ricardo tó ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn olóṣèṣẹ́ ìtúsílẹ̀ fún Sister Margaret. Margaret èwo? Margaret ọmọ ológi. Ok, tí nǹkan ṣe ń gbà kan, ajẹ́pọ̀lì tó lágbára nígbà yóò yà kó dáadáa. Ìjọ orí kì í lélẹ̀ yo. Ladies and gentlemen, oh my Lord, ladies and gentlemen. Ẹ dúró ẹ̀jọ̀ nítorí. Jọ ibo wà lórí ọpẹ́ wà lórí. Towards the end. Towards the end, ní ẹ̀kọ́ bí ọpẹ́ ẹ̀bẹ̀. Ìjọ Jésù lélẹ̀ yo. Ladies and gentlemen, torí pé ọpẹ́ yẹn Jésù wò. Jésù Kristi Olúwa wa. Àmín. Offering time. Blessing time. Ẹ jọ̀ọ́ ní báyìí a fẹ́ dá ọrẹ. Mo ti wàásù tán fún ẹ báyìí. Rí dájú pé owó tó fẹ́ fún Olúwa, owó tó gbé pẹ́ẹ́lí ni. Jọ̀ọ́ torí Ọlọ́run ìgbà táwọn ọ̀ṣà bá mi last time. Mi ì láìkí owó tó kó wálé. Ìgbà tí mo gbé dọ́dọ̀ Olúwa gan, Olúwa ò fẹ́ gbowó yẹn lọ́wọ́ mi. Ẹ jọ̀ọ́ rí dájú pé o dá owó tó wà òkè léni. Kó má di pé ọmọ fún àwọn lépè nínú ṣọ́ọ̀ṣì wa yìí o. Ó yá wá da òwe fún wa lórin. Má tiẹ̀ wulẹ̀ kọrin. Ẹ wá máa da. Yes, 200 naira orí ẹ pé àdúrà gbà orí ẹ pé kí ló ń bò má wulẹ̀ kí ló má ṣù àpapọ̀ náírà ló wá tí wọ́n ń ṣù dáadáa nà dáadáa wọn ò ní ṣù ayé ẹ ògùn á jáde á nà dáadáa àwọn ọmọ rẹ̀ àdúrà gbà kí ló ń bò èwo làbọ̀rọ̀ bò èwo ló fẹ́ dá fáìdà ló fẹ́ dá sọ mo jẹ́ wàásù tán o tún gbé wàásù dáwọn dówó ẹ̀ lọ́wọ́ mi dówó ẹ̀ ó yá ìta tẹ́lẹ̀. Àṣíwájú. Ẹ fi ọpẹ́ fún Olúwa. Ẹ fi ọpẹ́ fún Olúwa. Nítorí tí ó ṣe o. Mọ́mí nítorí tí ó ṣe o. Nítorí tí àánú rẹ̀ dúró Bàbá lálẹ́. ẹni ní kí ẹ máa wò nítorí tí àánú rẹ̀ dúró lálẹ́. Oh God, kò sí ipò tí ó lè wà. Kọ́ bí a ṣe ń fi ọpẹ́ fún Olúwa. Kò sí ipò tí ó lè wà. Kọ́ bí a ṣe ń fìyì fún Olúwa. Ẹnì kan kọrin olórin ẹ̀mí ni. Ó kọrin ó làmìlaka. Olórin ẹ̀mí ẹ̀ kọrin. Ó sọ pé Olúwa ní. You don't see Olúwa ní, yeah, Olúwa ní, you don't see Olúwa ní pé jọba ti sáré.
small boy. Small boy buy the key house. Blessing for Lord this small boy. Go be your bullet. Sorry, and yeah. Oh, but they John the Baptist. On the sign. Only John Baptist sign small boy. Sir, don't just in you. John the Baptist in nothing. Don't just in this. Ẹ tún bá mi kí ọ̀yẹ́ jáde. Wá wá olódá. Kò tí ẹ̀ ní máa wọlé. Táwọn dá owó ilé. Táwọn délé. Táwọn dá owó ilé. Táwọn dá owó burúkú yìí. Dọ́là ni sá. Dọ́là rè. Tọ́lọ́ dá dọ́là. Ẹyin lè dá dọ́là. Ẹ dá dọ́là. Mi rí dọ́là rí láyé mi. Ẹ dá dọ́là. Kò ní dá fún yín àkọ́kọ́rí ẹ̀rọ bínú. Bàbá bínú. Ẹ dá dọ́là. Ẹ jọ àti tábàṣọ. Ẹ bá mi kọ̀ntínú fẹ́rí dádì inú rẹ̀. Ẹ máa wọ̀ bọ̀dá. Dájẹ́ ti ṣe fi lọ. Ìfilọ̀ wèrè wo ló tún fẹ́ ṣe? Wọ́n ti dá dọ́là tún fẹ́ ṣe ìfilọ̀. Ìfilọ̀ wèrè wo? Ọ̀rẹ́ ẹ̀kọ́ lé kọ́ sá. Ọ̀rọ̀ ẹ̀kọ́lé. Ẹ lè gbọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́lé kẹ́ gbọ́ ọ̀rọ̀ wòlíì náà. Òǹbọ̀ pọ̀dẹ́jẹ́ rí ẹ. Ó dá dọ́là. What's the theme of that your program? Grateful Comedy and Worship Okay, Concert. I'm watching concert. Yes, Okay, sir. at Banana Island. Yes, sir. What's Yes, the date again? 30th of April. I've been fasting for this program, like I told you before. Thank you, sir. So I have to go on 7 days fasting and prayer for you. The 3 days, you pay for 3 days. So give me the balance for 3 days Okay, first. sir. You pay for 3 days, but don't worry, I'm doing the 7 days for you just on my own purse. I'll do it for you. So there's no problem. Hope the money is, this money is not good. Yes, Gbé wọlé lọ, máa wá jẹ nínú ilé o. Gbé wọlé lọ. Olùwàjọ pé Àmín. Wọ́n ní kó sì ṣàkì tẹ̀jọ́ láàárọ̀. ọmọ ìponú. What is Shaki? Is it that you ate this morning? Where did you hear Shaki? Who is saying Shaki? Kí ló bá Shaki? Tí wọ́n mọ̀ tó máa ṣe pé kò lọ jẹ́. Ẹ ṣe dájú. Oh! Hey! Olùwàjọ pé o. Your program, Mama J. This morning. Where did you hear Shaki? Who is saying Shaki? Kí ló bá Shaki? Tí wọ́n mọ̀ tó máa ṣe pé kò lọ jẹ́. Ẹ ṣe dájú. Oh! Hey! Olùwàjọ pé o. Your program, Mama J. Your program, yeah, Jésù. Hey! Your program. Your program. Yeah! Ọlọ́run o. Your program, the Lord will come down in His Majesty. Ìyà tí ó jẹ ni ò jẹ́ ó gbọ́n. Ọ̀tá tí mo kìlọ̀ fún tó tún wá sórí ẹ fi ilẹ̀ o. Ẹ fi ilẹ̀ o. Ìyà tí ó jẹ ni ò jẹ́ ó gbọ́n. Màmá bá tiẹ̀ jẹ́ o. Màmá bá tiẹ̀ jẹ́ wọ́kọ̀. The Lord is your shepherd. Amen. You will not want. Amen. If you permit, you will not want. You will not be hungry. Amen. I'm afraid. I will kill your enemy. Amen. My brother, I will kill your enemy. Amen. Ṣé wọ́n ló lamala? Amen. I'm afraid. I will kill your enemy. Amen. My brother, I will kill your enemy. Amen. Ṣé wọ́n ló lamala? Ṣé wọ́n ló ń jẹ? Ó jẹ ń jẹ. Amada, they want to eat you. Go for me. Délé máa pa ẹ́. Láti máa mi bẹ́ẹ̀ máa jẹ lọ́sẹ̀. Láti ṣé mo ránṣẹ́? Mi ò rẹ́ lóúnjẹ. Mi ò ṣáà rẹ́ lóúnjẹ ń tiẹ̀. Mi ò rẹ́ lóúnjẹ bí? Tiẹ̀ bàjẹ́. Mi ò rẹ́ lóúnjẹ.